láti ìgbà tí mo ti sọ̀rọ̀ nípa ẹkùn tí olóyìnbó mọ̀ sí leopard láwọn èèyàn ti ń bi mí nípa àmọ̀tẹ́kùn. lára ohun tẹ́ ẹ wá lè fi dá àmọ̀tẹ́kùn tó lè bó mọ̀ sí cheetah mọ̀ yàtọ̀ sí ẹkùn, òun ní ìlà tó wà ní ojú wọn. ìlà yìí dàbí omijé, ó wá láti ibi ojú wọn wá sí ẹ̀gbẹ́ ẹnu wọn báyìí. ìdí nìyẹn tí Yorùbá ṣe máa ń pe obìnrin tó bá ń hùwà àgàbàgebè tó jẹ́ pé kí nǹkan kan tó ṣẹlẹ̀ yóò ti mú ẹkún àbòsísun ní asunkúnpani obìnrin àmọ̀tẹ́kùn, tàbí kí wọ́n pè é ní asunkúnpọkọ obìnrin àmọ̀tẹ́kùn. ṣé ẹ wá rí ìlà méjèèjì tó jọ omijé yìí? ó ní iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe lára àmọ̀tẹ́kùn. àwọn ìlà yìí ni wọ́n máa ń darí ìtànṣán òòrùn kúrò lójú rẹ̀, èyí ló ń jẹ́ kó lè gbójú sókè tí òòrùn bá ràn tí ò sì ní wọ̀ ọ́ lójú lọ́sàn gangan. bẹ́ẹ̀ ni iṣẹ́ tí sunshade tẹ̀yìn alákọ̀wé máa ń wọ̀ ń ṣe, òun ní ìlà ojú cheetah méjèèjì ń ṣe fóun. ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni kàlákìnì ara wọn, èyí tí tara ẹkùn ẹ̀yìn leopard fi ní oríṣiríṣi bátànì bí òdòdó. rógódó tányányán ni tàwọn àmọ̀tẹ́kùn. that is, leopards have rosettes while cheetahs have perfectly dark spots. yàtọ̀ sí èyí, ẹkùn máa ń tóbi ju àmọ̀tẹ́kùn lọ o. àmọ̀tẹ́kùn rọra rí tẹ́ẹ́rẹ́ ni lẹ́pa ni wọ́n sì sáré ju ẹkùn lọ. kódà àwọn ní ẹranko orí ilẹ̀ tó mọ eré ṣáájú ní gbogbo ayé. Yes, cheetahs are the fastest land mammal. ìyàtọ̀ míì tún ni wípé ọ̀sán ni àwọn àmọ̀tẹ́kùn máa ń ṣọdẹ jù, ṣùgbọ́n òru ni ẹkùn máa ń sábà ṣọdẹ. àmọ̀tẹ́kùn èé sì gbé ẹran tí wọ́n bá pa gungi bíi tẹkùn torí àwọn ò mọ gígùn dáadáa. lẹ́yìn èyí, àwọn ẹkùn èé kọ́wọ̀ọ́ rìn. ìgbésí ayé àdánìkan ni wọ́n máa ń gbé bí mo ṣe sọ fún yín lọ́jọ́sí. ṣùgbọ́n àwọn akọ àmọ̀tẹ́kùn máa ń kọ́wọ̀ọ́ rìn ní tiwọn. olóyìnbó ń pè léyìí ní coalition of cheetahs. gẹ́gẹ́ bí mo ṣe sọ, àmọ̀tẹ́kùn ní ẹranko orí ilẹ̀ tó ń sáré jù, wọ́n sì tún ní eegun ẹ̀yìn tó ṣe é yí lẹ́ẹ̀kan náà láìkán. that is, they have an unusually flexible spine, èyí tó sì lè jẹ́ kí wọ́n yàbàrà lójijì láti lè lé ẹranko tí wọ́n lé bí ìyún bá gbìyànjú àti gé wọn lége. bí wọ́n bá ti wá lé ẹran ọ̀hún lọ ni wọ́n máa dọ́gbọ́n àti fi ọwọ́ iwájú wọn kọ́ ọ lẹ́sẹ̀ kó lè ṣubú. lẹ́yìn náà ni wọ́n tó fi eyín fún un lọ́rùn pa. èyí tún yàtọ̀ sí tẹkùn tó jẹ́ pé òun ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ súnmọ́ ẹranko tó fẹ́ pani kó tó fò. èékánná àwọn àmọ̀tẹ́kùn tún máa ń wà níta ní gbogbo ìgbà ni kò ṣeé káwọnú. èékánná ẹkùn ní tiẹ̀ ṣe é káwọnú, ìgbà tó bá tó nílò rẹ̀ ni yóò tó yọ jáde. àwọn àmọ̀tẹ́kùn tún máa ń sábà wà ní ibi tó bá tẹ́jú dáadáa. ìdí ni wípé ojú wọn lè rí tó kìlómítà 5 tí ibẹ̀ bá tẹ́. that is, they can see up to 5 kilometers away. ẹkùn ní tiẹ̀ fẹ́ràn kó máa wà níbi tó bá farapamọ́ torí àti súnmọ́ àwọn ẹranko tó bá fẹ́ pa kó tó fò mọ́ wọn. tí wọ́n bá kọ́kọ́ bí ọmọ àmọ̀tẹ́kùn, ojú wọn èé ríran rárá bíi tàwọn ẹkùn náà ni. àwọn sì máa ń bímọ ju àwọn ẹkùn lọ. lọ́pọ̀ ìgbà 3 sí 5 ni wọ́n máa ń bí, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè bí tó 9. àwọ̀ eérú silver colour ni àwọn ọmọ wọn máa ń mú wáyé, ṣùgbọ́n bí wọ́n bá ṣe ń dàgbà, àwọ̀ yóò máa yí padà sí tèsúrú tàbí olómi ọsàn tá a mọ̀ wọ́n mọ́. nínú ọmọ bíi 9 yìí, ó lè má ju ẹyọ kan sí 2 lọ tí ó dàgbà o, torí àwọn ọmọ wọn lè forí gbàbọ̀dé ikú lọ́wọ́ àwọn kìnìún, ẹkùn àti ìkookò bí ìyá wọn bá lọ pa ẹran wá fún wọn. tá a bá fèyí kún pípa léraléra táwọn ọdẹ ń pa wọ́n nínú igbó, ó ti ṣokùnfà kí wọ́n tán nínú igbó wa ní Nàìjíríà. bẹ́ẹ̀ ni lásìkò tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, kò sí cheetah kankan mọ́ nínú igbó wa ní Nàìjíríà. ṣùgbọ́n àwọn àjọ Wildlife of Africa Conservative Initiative WASI, wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí bá ó ṣe kó àwọn kan wá sínú igbó wa tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí i padà. olóyìnbó ń pè léyìí ní reintroduction. lórí ọ̀rọ̀ ọmọ wọn tá a wá ń bá bọ̀, oṣù 3 sí 4 ni wọ́n fi máa mumú láyà ìyá wọn kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní jẹran díẹ̀díẹ̀. bí wọ́n bá ti pé oṣù bíi 6 ni ìyá wọn bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní bí a ṣe ń pẹran, yọ́kẹ́lẹ́, sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ó bá sì fi pé ọdún kan àbọ̀, òun náà ti tójú bọ̀. láàárín ọdún kan àbọ̀ yìí sí ọdún kejì wọn lókè èèpẹ̀, òun ni wọ́n kúrò ní àkàtà ìyá wọn tí wọ́n sì lọ yan ààlà tiwọn náà. àwọn akọ 2 sí 3 lè máa wà papọ̀, ṣùgbọ́n àwọn abo wọn máa ń sábà dá wà ní òun. wọn èé fi taratara pẹ́ láyé. táàbà erí bí ọdún 9, akọ cheetah ó ti kú. àwọn abo wọn ló máa ń pé bí ọdún 13. èyí ò ní wípé ẹ̀mí abo wọn máa ń gùn ju ti akọ lọ. àárín àwọn ẹranko yìí nìkan ni irú pé kákọ ó máa kọ́wọ́ rìn kí abo má wàá kọ́wọ́ rìn yìí ti máa ń ṣẹlẹ̀. kò ṣẹlẹ̀ láàárín àwọn ẹranko míì bí ẹkùn, kìnìún àti nǹkan kan.
èyí tó sì fi jẹ́ pé ààlà àwọn akọ ẹranko tó kù ló máa ń tóbi ju tabo lọ. ìdàkejì rẹ̀ ní tàwọn ẹranko yìí o nípa ti ìbálòpọ̀ wọn. abo tí ara rẹ̀ bá wà lọ́nà ó máa tọ̀ sí ara igi, ara àpáta, ara òkúta tàbí igbó ṣúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. akọ tó bá gbóòórùn ìtọ̀ yìí yóò wá ké láti pe abo náà, abo ó sì ké padà. bí wọ́n bá ti wá rí ara wọn kèé pẹ́ mọ́, abo náà ó kàn yí nílẹ̀ ni yóò sì múdi lọlẹ̀ fún akọ láti gùn. ìbálòpọ̀ wọn èyí tó ìṣẹ́jú kan indomie species ni wọ́n. ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ sì ni wọ́n máa ń lájọṣepọ̀. kò jọ tàwọn ẹkùn títí wọ́n máa ń tó bíi 50 rounds. kàyéfì kan lára àwọn ẹranko ìwá ni wípé tó bá táàṣì lórí wọn, àwọn akọ tó jọ ń kọ̀wọ́ rìn yìí gbogbo wọn ni wọ́n ó tó sẹ́ẹ̀tì lórí abo. ó lágbára. bábo yìí bá wá tibẹ̀ lóyún, oṣù mẹ́ta lẹ́yìn ẹ̀ ni yóò bímọ. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n lè lò tó ọjọ́ 10 láì mu omi? bẹ́ẹ̀ ni ìrù wọn dàbí steering ọkọ̀ ni. bí wọ́n bá ti ń tẹ̀lé ẹran kan ni wọ́n máa yí lọ sí apá ibi tí ẹran ọ̀hún bá yà sí. gbogbo ara wọn sì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. bó bá sì jẹ́ pé àwọn náà ní ẹranko tó jù wọ́n lọ ńlé, ìrù yìí ni yóò fún wọn ní agbára àti máa gégé bíi tòkóṣà, débi wípé tí wọ́n bá yí àbàrà lẹ́ẹ̀kan náà báyìí, ẹranko tó ń lé wọn ṣi èrè ara lọ síbòmíì ni. ẹ wo ẹja fi àdàgbà ẹ̀ dúró síbẹ̀ lónìí. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kọ́ gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọmọràn lè jó. fẹ̀yìntì ẹ̀ báyìí tí ì ra álbọ́ọ̀mù mi 5,000 naira ní kọ́pì kan o. ẹ kọ́mẹ̀ntì sínú fídíò yìí, èyí sì kàn sí yín fúnra mi. ẹ kú kalẹ̀.